mo tún kí yín o ẹ̀yin èèyàn wa. Nígbà tí a bára wa sọ̀rọ̀ gbẹ̀yìn, mo sọ fún wa bó ti yẹ kí a múra, torí pé ibi tí àwọn ará bí ìgbà wọlé, ibi tí agbára wà nílẹ̀ òtù òjìrè, ibi tágbára ṣẹ̀kù sí, àwọn tí wọ́n ti bá wọn jagun tí wọ́n sì borí wọn, wọ́n máa kọrin wọn ní mo dénú ọkọ̀ àsinmi o, àdénú ọkọ̀ àsinmi, ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́. Nígbà tí wọ́n bá sì ń kí Ìbàdàn, wọ́n ní ọ̀fagádá àjàbọ́lẹ̀, ẹni rógun kó lé, òun ni Ìbàdàn bínú sí. Ìbàdàn agbọ́sásá ogun mọ́sà, agbọ́yàyà ogun mọ́yà. Ìbàdàn mẹ́rú, ẹrú ẹ̀ náà mẹ́rú, abẹ́rú mú wọn lẹ́rú, bí wọ́n ti kí Ìbàdàn nìyẹn. Lónìí ohun tí mo bá wá ó jẹ́ ohun tó bà mí nínú jẹ́ díẹ̀, wípé ní ọjọ́ 18 tí wọ́n ti kó àwọn ọmọ ìwọ̀gbó lọ àti ìrì wọn kó jáde. Ṣé ká sọ pé ìjọba ò ṣètò ni àbí wọn ò ká kún? Rárá, kò rí bẹ́ẹ̀. Mo kí ọ o gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ẹ kú ọmọ ṣe, ẹ kú ìyànjú. Pé kí wọ́n tètè lé wọn bá kí wọ́n tó fọkàn balẹ̀. Èkejì, gómìnà pàṣẹ pé gbogbo ọ̀nà tó wọnú igbó yẹn kí wọ́n dí pa. Àwọn Àmọ̀tẹ́kùn, àwọn náà ń ṣe tiwọn. Àwọn ọba wa náà wọn ò sàsùn orílẹ̀ ṣùkà. Mo rántí pé ojú ẹsẹ̀ oní bàbá wa láàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, bàbá ẹ̀mí yóò gùn, ẹ máa mọ̀ ṣe. Lágbára Ọlọ́run ẹ ti jọba, ẹ jògbó, ẹ jàtọ̀. Wọ́n ti kìí sẹ̀bọ́. Mo rí àwòrán bí bàbá ṣe ya ilé àwọn tí ọ̀rọ̀ kàn. Kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Àwọn ológun ò fi lè lo ipá láti gbà wọn ọmọ ìsílẹ̀. Kábíyèsí Olúbàdàn, bí ọjọ́ tí ẹ̀ ti pẹ́, bàbá ti lé ní 80. Síbẹ̀ bàbá ò sí ní o ìpàdé. Bẹ́ẹ̀ làwọn sójà, àwọn ọlọ́pàá, gbogbo ṣùgbàrà balẹ̀ fún gbogbo àwọn ọlọ́pàá. Ọ̀gá ọlọ́pàá pátápátá tún jídì ìṣù lágbára Ọlọ́run ẹ̀ ní fipó sí gba oore yìí o. Wọ́n débẹ̀. Mo rò pé ti dẹ̀ kejì tí bàbá yẹn ti lọ bẹ̀. Torí mo tún tẹ̀lé àwọn tí ààrẹ wa tọ́ran wa. Oríṣiríṣi ọ̀rọ̀ láti ń gbọ́. Àwọn kan ń bú ààrẹ pé ọpẹ́ kárẹ tó gbégbèsè, bọ́ bá já àwọn olóṣèlú ló ń jà, ààrẹ ó ti dá sí, ààrẹ ó ti ṣe lé, ààrẹ ó ti ṣe tọ̀hún. Bẹ́ẹ̀ làwọn kan bú ya ìyàwó ààrẹ, màmá rẹ̀ Tinubu, pé wọn ò ṣe bí ìyá, na your mama be this so we don't get another one. Àwọn kan tiẹ̀ tún bú bàbá wa Enoch Adébóyè. Ọ̀rọ̀ wà ń bẹ̀, ṣe rí aṣáájú tí wọ́n bá ń bú kó má bínú. Ìrètí tí àwọn ará ìlú ń retí lọ́dọ̀ aṣáájú yẹn, ó ní ò tí ì rí bó ti yẹ kó rí.
ṣe gbogbo ìyànjú tí aṣáájú bá ń gbà pàápàá jùlọ lórí tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò ní ọ̀pọ̀ sí gbangba ní òwà máa kà. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan. Ẹ wo ìyá píríncípà yẹn, ó tún bẹ̀bẹ̀ ó ní ẹjọ́ ẹ má lo ipá pẹ̀lú àwọn ọmọ yìí. Ṣé ẹ rí ọdẹrùn fẹ́mi àti ẹ láti máa sọ táǹsọ ẹ Ọlọ́run má jẹ́ abọ́sọ́wọ́ ayé o. Obìnrin bóyá ní ìyá yẹn lè dá adìẹ pa, wọ́n wá mú odidi èèyàn lójú ẹ̀wọ̀n dúnbú ẹ̀, wọ́n pa Mr. Emmanuel principal tí wọ́n pa lójú mọ̀mọ́ yẹn, bóyá ojú mọ̀mọ́ yẹn gan ni wọ́n ti yìnbọn pọ̀ lọ́kadà àti tíṣà tó fẹ́ sá lọ ní skul, ó ṣe é ṣe kó lójú ẹ̀. Mọ̀mọ́ yẹn ò bẹ́ẹ̀ bá wá díẹ̀ wọ́n bá fẹ́ pa díẹ̀ lé wọn kò ní jẹ́ ìyá yẹn ní òpá. Àwọn ológun fẹ́ lo ipá, ìyá yẹn bẹ̀ wọ́n tún ti mẹ́lòmíì lọ ẹ̀mọ́ ló pa ò. A wá rí àwọn kan, ẹjọ́ ẹmọ́ bínú, ẹni tí ń bá ṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó gbà bí bó ṣe gbà ní. A rí àwọn kan wọ́n wá ń kí ọ̀rọ̀ òṣèlú bọ̀. Àkọ́kọ́ rẹ̀ ẹgbẹ́ òṣèlú kan táwọn sọ pé gómìnà Mákindé ò ṣe dáadáa. Ṣé ẹ ti gbàgbé wípé tó bá di ọ̀rọ̀ ìyàbò, tó di ọ̀rọ̀ sójà, tó dọ̀rọ̀ ọlọ́pàá, gómìnà láṣẹ o, ààrẹ ló láṣẹ. Last week pè ní commander in chief. No governor is a commander in chief. Rárá o. Àtúnwátúnrẹ́ nìkan. Ẹni tó jẹ́ pé nígbà tó jẹ́ gómìnà Èkìtì, ó ní wàhálà ajínigbé dìde tó sì mọ́gbọ́n tó ń lò nínú àkókò yìí. Bọ̀dá Ayọ̀ Fáyòṣe torí bọ̀dá ni mo lè pè yín, ẹ má bínú, ń tèmi ń retí ó ní kẹ́ súnmọ́ Mákindé ibi tó bá kù sí. Àwọn ni Mákindé ló plánu ẹ̀, ó fẹ́ fi bà kíní lórúkọ jẹ́ ni. Bẹ́ẹ̀ làwọn kan náà sọ pé Mákindé declare ambition rẹ̀ kó wọ́n jẹ́ president ní Thursday, wọ́n kó yàn ní Friday. Ààrẹ ló gbégbèsè yẹn pé kí wọ́n lọ àbà. Ṣé bí wọ́n ti ń jìyàn gbé lẹ́kìtì títí dì ìsìn lánàá òde wọ́n ti ṣe demonstration, wọ́n ṣe protest ní ṣé Kẹ̀rẹ́ ni àbí Ọ̀yẹ́, wọ́n ṣe protest tí wọ́n sọ pé àwọn ò fẹ́ gómìnà tó wà ń bẹ̀ mọ́. Ṣé bí APC gómìnà ni? Bandits ò mọ politics, kò mọ party, kò mẹ́nìkan. They are pure criminals. They are criminals. Let them be addressed as criminals. Don't let us bring in confusions. Àwa tún wá rí àbúrò Gọ́vnà Fáyòṣe, ọmọ ìyá wọn bàbá Isaac Fáyòṣe, òun náà wá dìde, òun náà onírọ́lẹ̀ gbọ́n òun pa. Ó ní Wike ló ti sọ wípé òun ó set Ọ̀yọ́ state on fire. Gbogbo wa la mọ̀ Wike, ṣùgbọ́n ṣe mí láàánú pé iléeṣẹ́ ààrẹ ò bá Wike wí nítorí pé ó ń ṣe nǹkan tẹ́ ẹ rò wípé ó gbé ẹgbẹ́ yín. Ẹgbọ́ tí ẹrẹ́ tó ń sin kìnìún àfàìmọ̀ kó mọ́ parí ìrìn àjò ẹ̀ sínú kìnìún. Ẹ jẹ́ abára wa sùn lè tíjò tọrọ. Gbogbo ohun tó ń ṣe, gbogbo ohun tó ń sọ tí ò sí ìbáwí, ká sọ fún odidi Nigerian Army officer with uniform, shut up, you are a fool. Ó sì lọ bẹ́ẹ̀ torí bá àkókò ní National Assembly tó ń gbọ́ tààrà rẹ̀. À ń pariwo insecurity. Mo ka mọ́tò tó wà lẹ́yìn ìyàwó olórí kan lẹ́nu ọjọ́ mẹ́ta mi ò ní dárúkọ ẹ̀. Mọ́tò tó tẹ̀lé lọ sí Èkìtì state jẹ́ 64 yẹn á rọ̀pò sí o, owó ìjọba náà fi máa rọ̀pò sí. 64 yẹn kágbà ìkó gbé èèyàn mẹ́ta, that is 100 and almost 200 people following her alone. Ọmọ ààrẹ, ọmọ gómìnà, ọmọ wá ọmọ àwọ kí ní iṣẹ́ wọn. Ṣé gbówó wa iná ni wọ́n ná? Èyí ó jẹ́ lọ́yà nú ẹjọ́ wo ló rògbẹ̀yìn, ẹjọ́ wo ló mú ìnìwẹ̀. Eléyìí tó lóhun ṣòwò kí ló ń tà tó fi lérò bẹ́yẹn lẹ́yìn, ẹjọ́ ẹbí wọ́n léèrè àwọn tó ń tẹ̀lé wọn yẹn ta ló ń bọ́ wọn. Ṣé gbówó ta ń yá iná la fi ń ṣe yẹn? Why play politics with everything? Enough of all this nonsense.
àwọn kan wà tí wọ́n ń sunkún bàbá lè rẹ̀ wọ́n lẹ́kún ẹ má jẹ́ ká tún mú nǹkan mi bá àwọn kan wà tí wọ́n ń sapá tí wọ́n ń sagbára wọn bàbá lè ràn wọ́n lọ́wọ́ ẹ má jẹ́ ká divert attention wọn. àwọn tíṣà ń ṣèwọ́de àwọn kan tún lọ ń yìnbọn bẹ̀ èpè tẹ́ ti forí yín gbà ìrandíran yín tán bá bọ́ ń bẹ̀ ní èpè tẹ́ ti nìkan forí yín gbé ní òlépè kankan ṣe sọ di wípé ń tẹ́ ẹ ṣe kọ́lọ́run san fún yín. lóòótọ́ what they did it could happen to anybody. àwa tá a jáde tá a tẹ̀lé wọn káàkiri àwa náà demonstrate inú ilé wa ẹlòmí ò lè sùn torí ọ̀rọ̀ ikò sọ́mọ́ ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n kò lè sùn kò lè wó lékè gbogbo ẹ̀ already we have over 20 million out of school children in Nigeria now àti pé iléèwé tì àwa náà ń dà bí mo ti dà á lọ lókè ọya mo bẹ̀ yín mo bẹ̀ yín mo bẹ̀ yín ohun tèmi ń retí nírú àkókò yìí ni pé gbogbo sẹ́nítọ̀ gbogbo rep tó tọ̀ yọ wá gbogbo rep nílẹ̀ Yorùbá gbogbo sẹ́nítọ̀ nílẹ̀ Yorùbá ká converge níbì kan. mi ò tí ì rí gómìnà kan kó lọ fíṣítì Ṣèyí Mákindé o ṣùgbọ́n táàrẹ máa ń bọ̀ ń bàdàn tó ń bọ̀ àkọ́míṣàn kìíní kan gbogbo gómìnà ilẹ̀ Yorùbá lẹ́ lọ bẹ̀ ẹ múra sí ṣẹ́gbọ́n ẹ múra sí ó yẹ ẹ̀ pé lábẹ́nú o ṣùgbọ́n èmi ń retí irú àkókò yìí bá a ti ń rí Ọ̀ṣun ká máa rí Èkìtì bá a ti ń rí Èkìtì ká máa rí Ọ̀yọ́ ká máa rí Èkó ká máa rí Ẹdó ká máa rí gbogbo wọn ká péjọpọ̀ ká forí ìkòkò ká fi sọ ọdún ká forí okòó ká fi sọ ọ̀ọ́dúnrún mo ṣe gáfàrà okòó ká fi sọ ọ̀ọ́dúnrún. wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ láti sọ fún ọmọlúàbí bó bá nínú ẹ̀ yóò dìde ajẹ́ pé àbọ̀ ọ̀rọ̀ ti wà nínú ọmọlúàbí tẹ́lẹ̀ ni o tá àbọ̀ ọ̀rọ̀ bá sínú ọmọlúàbí ọ̀rọ̀ àbọ̀ ọ̀rọ̀ tó sọ fún yẹn yóò ṣòfò dànù. mo bẹ̀ wá ẹjọ́ mo bẹ̀ wá ìsọkúsọ ìtó ìyàwó ààrẹ ò lọ bẹ̀ lóòótọ́ ó yẹ kí ìyàwó ààrẹ lọ gẹ́gẹ́ bí ìyá arántí mama peace màmá rẹ̀ ní Tinubu pé wọ́n bá ń sọ ohunkóhun wọn ò bú yín o ẹ̀yin ló wà ń bẹ̀ lónìí àwọn kan wà ń bẹ̀ lánàá gbogbo arántí mama peace there is God o the ball we are sharing there is God o gbogbo arántí àmọ́ tó ṣe bring back our girls ni is now bring back our children wọ́n ti ṣí kúrò lórí àwọn àgbà tó àwọn ọ̀dọ́ láńgbá ó ti lórí èwe 20 million out of school children ó tún ti ń kún báyìí ọ̀pọ̀lọpọ̀ bàbá tí wọ́n kó ọmọ ẹ̀ mẹ́ta ó ní àṣìyẹ tó ń ṣe ní kó ń gbà káwọn ọmọ lọ léèwé ìyẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ ní rán wọn léèwé mọ́ báyìí kí làwọn ọmọ yẹn fẹ́ dà ẹ dáhùn gbogbo àmọ́ tí wọ́n máa dá àwọn tó wà mẹ́ṣẹ́ kọ́ ọ̀fẹ́ wà even public universities we know how much we are spending. Go to our hospitals and see things. Nto yẹ ká gbájúmọ́ àgbájúmọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ mo fún kóhun tẹ́ gbàgbọ́ bẹ̀ mo fi Jésù bẹ̀ mo fànábì bẹ̀ mo fògùn bẹ̀ mo fi òdùdú àgbẹ̀ yìí ẹ jẹ́ gbogbo wa pa ìtọ̀pọ̀ kó sójú kan ṣoṣo ká wá àwọn ohun yìí rí tá a bá wá wọn rí tán ká wá jókòó àpérò tó dáa Ọlọ́run ràn wá lọ́wọ́ èmi ní tí yín ní tòótọ́ à ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ yín ẹ tì wá lẹ́yìn ẹ̀kan tá a bá ṣiṣẹ́ báyìí owó ńlá ni a sì tí ì máa rówó láti ọ̀dọ̀ àwọn ẹ̀rọ ayélujára káàkiri ẹ̀yin náà là ń bẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ wọn ò ní jí yín gbé wọn ò ní jọmọ yín gbé o ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ yín ọwọ́ ayé ò ní tẹ̀ yín ẹ̀ ní tẹ́ni yín tìka o títí ìgbà míì tá a pàdé bẹ́ẹ̀ bá fẹ́ ràn wá lọ́wọ́ òǹkà ìfowópamọ́ wa lẹ̀ ń wò lójú ẹ̀rọ yìí ibi tó rọrùn ni ó kọ sí ní àti ire